the Lord. Ẹ kí hallelujah. Ẹ kí hallelujah. Ẹ kí hallelujah. Gbogbo ẹ̀yin èèyàn Ọlọ́run káàkiri orígun mẹ́rin àgbáńlá ayé tẹ́tí ń wò wá tẹ́tí ń gbọ́ wa. Mo gbàdúrà lórúkọ Jésù Kristi olùgbàlà. Ilé ológo tí a jọ ń lé lórúkọ Baba tọmọ tẹ̀mọ́ kò ní bọ́ sọnù wa lọ́wọ́. Ẹ jẹ́ kí a gbàdúrà. Ọlọ́run tó dá ayé àtọ̀run àtúgbé ọ̀gá yín ológo àtúndélé ní ìgbà ọpẹ́ wa. Ọlọ́run tó dá ayé àtọ̀run ọlọ́run ọ̀rọ̀ bá wa sọ̀rọ̀ fọ̀rọ̀ yé wa lópin gbogbo ká di alábùkún fún ká sì jẹun tó fẹ́ ká jẹ́ torí tí a gbàdúrà lórúkọ ti Jésù Kristi olúwa wa àmín. Ẹ̀yin ènìyàn Ọlọ́run ní ìtẹ̀síwájú ẹ̀kọ́ tí à ń bá lọ láti bí ọjọ́ méjì sẹ́yìn. Èyí ni nípa ìwàásù Jésù Kristi olúwa wa lórí òkè. Léní yìí ẹ jẹ́ ká sáré wo ìwé ìrètí Mátíù orí ìkarùn-ún ẹsẹ̀ ìkẹfà. Ìwé ìrètí Mátíù orí ìkarùn-ún ẹsẹ̀ ìkẹfà. Èyí tó sọ wípé alábùkún fún ni àwọn tí ebi ń pa àti tí òǹgbẹ ń gbẹ sípa òdodo nítorí wọn ó yó. Alábùkún fún ni àwọn tí ebi ń pa àti àwọn tí òǹgbẹ ń gbẹ sípa òdodo nítorí wọn ó yó. Ẹ̀yin olùgbọ́ mi, àkórí ọ̀rọ̀ tó wá tòní ló sọ wípé irú ebi àbí òǹgbẹ wo ni ó ń pa ọ́? Irú ebi àbí òǹgbẹ wo ni ó ń pa ọ́? Ẹ̀yin ènìyàn Ọlọ́run, ṣé ebi tó ń pa ọ́ kì í ṣe ibi sí ẹ̀ṣẹ̀? Ṣé ìṣebi ọtí ló ń pa ọ́? Ṣé ìṣebi pé o fẹ́ kọ́lé, àwọn ẹgbẹ́ ẹ ti kọ́lé, ìwọ náà fẹ́ kọ́ tiẹ̀ ló ń pa ọ́? Ṣé ìṣebi pé o fẹ́ ríṣẹ́, ìwọ náà yẹ kó ti ríṣẹ́ ló ń pa ọ́? Ṣé ìṣebi pé o fẹ́ bímọ, àwọn ẹgbẹ́ ẹ ti lọ́mọ, ìyẹn ló ń pa ọ́? Ẹ̀yin ènìyàn mi, Bíbélì wípé tètè kọ́ wá ìjọba Ọlọ́run àti òdodo rẹ̀, gbogbo ètò kù àfikún ni. Ìwọ ṣáà jẹ́ ti Jésù. Mo gbàdúrà ẹni tó dé ayé àti ọ̀run, ó ní kì yóò sí akọ tàbí abo ní ilẹ̀ náà tí ó ṣènú tàbí tí ó yàgàn. Tó bá jẹ́ ebi ọmọ ló ń pa ọ́, mo gbàdúrà gba ọmọ rẹ lónìí. Gbogbo àwọn ebi ilé, ọkọ̀, aṣọ tó lè máa pa ọ́ yẹn, fi gbogbo ẹ̀ sílẹ̀ fún Jésù. Ṣáà kọ́kọ́ ṣe ti Olúwa. Jẹ́ kí ebi òdodo, ebi ìwà mímọ́, ebi ìwà tútù, ebi ìwà pẹ̀lẹ́, ebi ìṣe ìfẹ́ Ọlọ́run jẹ́ kó pa ọ́. Tí ilé bá ti pa ọ́ nítorí pé òun wá ìdí ìfẹ́ Ọlọ́run, Ọlọ́run ti ká rẹ̀ á kọ sí ọ, á sì fi ìdí ìfẹ́ rẹ̀ yí ọ, á sì fi hàn fún ọ, wàá sì yó. Gbogbo èyí tó sì kù nínú ayé yóò fi fún ọ. Mo gbàdúrà oore ọ̀fẹ́ àti agbára láti ṣe ìfẹ́ Ọlọ́run, láti wá ojú rẹ̀, láti jẹ́ kí ebi rẹ̀ máa pa ọ́ ní àkókò yìí, Olúwa yóò fi fún ọ, wàá sì yó. Àmín. Orúkọ tèmi ni Ajínrere Mátíù Olúṣọlá Babalọlá láti ilé iṣẹ́ ìránṣẹ́ ìfẹ́ Ọlọ́run sí ènìyàn gbogbo. Tí o bá fẹ́ pè mí fún ìgbaninímọ̀ràn, fún ẹ̀bẹ̀ àdúrà, àbí fún ọ̀rọ̀ ẹ̀rí, àbí fún ohunkóhun, pè mí sórí ẹ̀rọ 09020601115. Tó o bá sí lórí Nàìjíríà pé +234 90 20 60 11 15. Thank you.